Hello everyone, welcome to Tony Talks. To all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And if you're new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit on that notification button so that you will be notified for more upcoming videos. In the comment section, please no derogatory comment. Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Them. Àwọn kan sọ pé yẹn teacher tó na ọmọ yẹn ọmọ 3 years old yẹn wípé wọn ò mọ nǹkan tó ń go through tó bá ń go through nǹkan lọ sí psychiatric home náà lọ seek for help now. How can you be a teacher and in a private school for that matter? Wọ́n wá kọ́ ọmọ wá fún ẹ, you pay a lot of money, right? Láti pé kó lọ́mọ ẹ lọ sí school, you take him away from a public school. Ó wá gbé lọ sí private school. Ẹ mọ iye tí wọ́n ń gbà ló per child per term. So nígbà tó bá dé ọmọ bá tún wá délé tán wá tún wọ́n máa nọ́ọ̀sì bóyá nígbà tó fífọ́ etí tó fọmọ yẹn bóyá ọmọ yẹn ó ti affect hearing kìíní ẹ̀ wá tún wá ṣe bẹ̀rẹ̀ láti máa náwó sí etí àbí ó ti bó ṣe gbà yẹn brain ẹ̀ lè shift brain ọmọ yẹn lè shift ìfọ́tí tó fún ọmọ yẹn wọn ò gbọ́dọ̀ fún àgbàlagbà. Kọ́mẹ̀ntì tí àwọn èèyàn kọ́mẹ̀ntì ló mú mi ṣe show yìí torí ọ̀la ni mo ráyè láti ṣe show tẹ́lẹ̀ because I'm at work and my break will soon over. I only have 30 minutes break mo dẹ̀ ti fi bí 20 minutes ṣe mẹ̀dẹ̀mẹ̀dẹ̀ pẹ̀rẹ̀rẹ̀ fẹ̀rẹ̀rẹ̀. Do you understand? So mo kàn wò pé because Aunty Aduni wà online sìn Aunty Aduni àwọn náà sọ pé I'm an advocate for caning a child. How can you be an advocate for caning a child for Christ's sake? There's so many things you can discipline a child with. Take away their toys, deny them of their own favorite things, stop them from watching television, send them to bed earlier. Withdraw all this goody you used to give them, all these treats. How can you say you are advocate? Because I want to discipline the way to raise you, raise the ni wọ́n fi raise wa láti kékeré wọ́n raise wa pẹ̀lú ìfẹ́ kọ́ ni ó lè máa ná ọmọ kó ló love ẹ̀ kí ló ná fún when you can deny tọ́wọ̀n rẹ̀ tó máa ṣeré ń ta deny the child from playing outside with her friends or his or friends tó bá yẹ pé football ló fẹ́ gbá you know that is discipline gbogbo ilé tó máa ní ká stood up ká ṣe kí náà máa pè sìgá ọ̀bọ tó máa tọ́nà bọ́ yín lẹ́sẹ̀. That is an abuse. It's not a discipline. It's an abuse. Because the blood will stop flowing. Anything can happen. But when exposed to Asele, now, excuse me, why do we have to continue all that nonsense? Ẹ máa ní àyà ni Bíbélì gan sọ wípé àyà ni wèrè wà ẹgbà ni ó mú irú rádaràda wo nìyẹn. How can you be beating your child and you say you are disciplining them? That is not discipline. That is an abuse. Mi ò support here anybody. Even for àgbàlagbà slap yẹn is too much for àgbàlagbà. Ká má ti wá sọ pé ọmọ ọdún mẹ́ta. Ká má ti wá sọ pé ọmọ ọdún mẹ́ta in a private school for that matter. Mo fi pé kì í ṣe school woman tó wá ń ṣe pé níjọ́ yẹn tá àlùjọ gbé wá ṣé school yẹn ni Critos àbí kí ni orúkọ school yẹn ṣé kì í ṣe school yẹn tó wà ní Kòròdú woman tó ka Psalm 109 mo fi pé kì í ṣe school yẹn ṣá tó bá jẹ́ school yẹn ni wàhálà máa ṣe ṣòfò woman yẹn kì í ṣe ti bọ̀bọ̀ yẹn nìkan o kì í ṣe ti school yẹn nìkan o the way tí wọ́n ṣe there's a video tó wà lọ́wọ́ mi tó wọ́n send ẹ̀ wá woman tó na ọmọ nínú bathroom ó na ọmọ yẹn ò lè ju ọmọ 4-5 years lọ ó dẹ̀ mú ọmọ ó dẹ̀ mú ẹsẹ̀ ó dẹ̀ twist ẹsẹ̀ báyìí nínú bathroom ni o mi mọ̀ bóyá àwọn nìyá ẹ̀ ni o bóyá wọ́n fún tọ́ ni o bóyá nani ni o and only God knows video yẹn ò ṣe post sí gbòòrò tẹ́ bá rí bó ṣe na ọmọ yẹn nínú bathroom ó bọ́ ọmọ yẹn sí òwò ni ó na ẹ̀jẹ̀ ẹ̀ lè rí ẹ̀jẹ̀ nílẹ̀ẹ́lẹ̀. If you want the video, you can send me. I will send the video to you. Tẹ́bàrí bó ṣe na ọmọ yẹn náà lè jọ ọmọ 5 years kò lè ju bí 4-5 years lọ. Ó na ọmọ yẹn ẹ̀jẹ̀ ń rí àdèmárí ẹ̀jẹ̀ dẹ̀ ti mix mọ́ omi tó wà lẹ́lẹ̀. It's not only that. Before kó tó lè na ọmọ
ọmọ yẹn gan mọ̀ pé yes òun deserve lílù. There's so many ways that feel a discipline ọmọ ṣe rí until tá bá change orientation yẹn bọ́kẹ́ máa sọ pé I'm an advocate to a child discipline to cane to beating a child. Why do you have to beat your child? ọmọ kékeré dàbí kọ̀ǹpútà ni nǹkan tó bá program sórí ẹ̀ ló máa enjoy àfi tó bá kó virus kí ni ọmọdé fi lè kó virus ní school tó bá dẹ̀ monitor ẹ̀ dáadáa wá rí pé ọmọ ẹ̀ máa yàtọ̀ ẹ ká sàn bẹ́ẹ̀ ṣe ń join mi ẹ má bínú mo ti wo many things many people ti ń sọ nípa ọ̀rọ̀ ọmọdé yìí ó dẹ̀ ń bí mi nínú gan seriously ẹ̀yin kan ní ẹ mọ nǹkan tí woman yẹn ń go through nǹkan tó lè go through tó ń go through ní kó pọ̀ ọmọ ọlọ́mọ whatever you are going through when you are going to work you have to leave it at home. Leave your problem at home. When you came back from home, then you can pick it up. You cannot bring, oh, let's talk about nínú bí ẹ kó lọ sí bí iṣẹ́ kó wá lọ máa fọ́ ọ̀gá ẹ̀ létí. Is that possible? Oh, lè lọ sí bí iṣẹ́ kó sọ pé torí pé nínú bí ẹ ìwà àtẹ̀yàn kan jà kó wá lọ take up pẹ̀lú colleague ẹ níbi iṣẹ́. So why this, if you cannot do that, why are you taking it up on innocent child? Tí ìyá ẹ sanwó pé kẹ́bọ̀n ìyá ẹ sanwó kì í ṣọ̀fẹ́ lòun ṣe iṣẹ́ yẹn, you are getting paid for it. Only koko 6 ọmọ 3 years old 3 years old ìmí inú àwọn ọmọ yẹn ṣe ń pọ́n lẹ́yìn ìyá ẹ̀ nínú ilé wọ́n ṣe ń fọjà mú mọ́ ẹ̀yìn tó máa délé tán ní mọ́mí pọ̀n mi ọmọ mi adé á ní mọ́mí ìyá ẹ̀ ló máa ṣe kíní fún ló máa ṣe everything ló máa fún lóúnjẹ ló máa fìdí ọmọ tí ìyá ẹ̀ nọ́ọ̀sì nínú ilé ìwọ mu okó gbàjúbò wọ́n láti lọ examine ọmọ yẹn o wọ́n láti gbé ọmọ yẹn wọ́n láti lọ ṣe proper examination fún ọmọ yẹn because ìfọ̀tí yẹn ó lè shift brain ọmọ yẹn wàláì ó lè shift brain ọmọ yẹn ó gba alákọ̀ọ́kọ́ mo ní yé mo dáràn kí lọmọ yìí ṣe tá lélẹ́yìí ó gba lẹ́ẹ̀kejì mo ní kí ló ń ṣẹlẹ̀ sí àwọn kan tó yẹ pé wọ́n ti ní mo rí pé many people ti sick gan Nàìjíríà o àwọn èèyàn sick o ẹ lọ ka comment àwọn èèyàn ẹ lọ ka comment àwọn kan in school ẹ máa nà torí pé wọ́n nà wọ́n ní school nígbà yẹn nìyẹn no anymore. It is an abuse. Government náà abuse wa gbogbo tí wọ́n ti fojú wa nǹkan tá à ń sọ nìyẹn pé wọ́n enslave wa ní Nàìjíríà wọ́n enslave àwọn forefathers wa kì í ṣe gbogbo àwọn tí wọ́n kó lọ sókè ẹrú nìkan náà enslave o we are still under slave trade ní Nàìjíríà because there's some things that normal tó yẹ kó enjoy as human being government ń deny wa. Look at Otedola and Dansuka, whatever. First Bank, ó dẹ̀ loan èèyàn kan ṣoṣo ní $780 million. $780 million ni wọ́n lò ní First Bank Otedola àti bọ̀bọ̀ yìí wọ́n dẹ̀ ẹ máa envy àwọn tí wọ́n anyway kéèsì tí wọ́n tọ̀ ní ẹ má jẹ́ ń dàpọ̀ mọ́ra wọn. It's an abuse bẹ́ẹ̀ làwọn kan dẹ̀ wà tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n gba salary. If one bank can loan just one person, ẹ̀yẹn kan ṣoṣo, ó jẹ gbèsè $780 million. We are talking about 3 trillion naira. You know what that can do in our society? Torí èmi ò kọ́ àwọn olówó ìjẹ tó bá ní bàbá ẹ̀ lówó fúlẹ̀ àpò ìyálà já ẹ̀. I don't send you. I no send you. If wọ́n enslave wa ní Nigeria, wọ́n ti enslave our forefathers wa, owó tó yẹ kí wọ́n ná, gbogbo nǹkan tó yẹ kí everybody entitled to, they make you to work, they spend the money. You are doing the job, they are giving you token. They are paying 30,000 naira for monthly salary, minimum wages. When they are child, they are buying 15,000, 30,000 pounds handbag, small handbag, as a present, birthday present, just one present, handbag, 15,000 pounds for their 18 years old child.
And they are paying workers that will work from on the first to the end of the month, that have to pay rent, that have children to look after. Ẹjọ́, kí ni irú 30,000 naira? Kí ni nǹkan tó fẹ́ ṣe fún àwọn ọmọ? Ẹ tó lọ́mọ kan ọmọ méjì, ó máa san rent, á sanwó school ọmọ. Á wọ mọ́tò wá síbi iṣẹ́, á jẹun inú 30,000 naira. Even 100,000 naira. Kí ni nǹkan tó 100,000 naira ràn with the family of 4? There's no free education. There's nothing free. There's no free health. There's no free medical services. Nothing. There's no government vehicles. Everything is private. Electricity, you have to pay. You will pay, they will not give you electricity. You have to buy water to drink. You have to buy water to bath. You are not enjoying anything. Still, government is collecting tax. Ìyá kan wá kún ṣarajọ, òbí kan wá ṣarajọ láti mú ọmọ lọ sí private school. Olórí burúkú wọ teacher kan wá fẹ́ lù pa. Bẹ́ẹ̀ àwọn kan dẹ̀ ń pàtẹ́wọ́ ní mọ nǹkan tí woman yẹn go through, àbí kò ní dá fún gbogbo yín tẹ̀ support woman yẹn. Obìnrin tí ò bá tiẹ̀ bímọ rí, ṣé kò rọmọlé, kò rí bí ẹyin adìyẹ ṣe ń yé ẹyin. Ká ní kò tiẹ̀ bímọ rí láyé ẹ̀. Ó wá kó gbàdúrú ṣé wọ́n lè gbá òun ní etí bẹ́ẹ̀ yẹn kó dúró? Irú fọ́tí tó fún ọmọ 3 years old yẹn, ọmọ tó ṣẹ̀ṣẹ̀ tí brain ẹ̀ ṣe ń develop, brain ọmọ yẹn lè shift, ẹ̀dùn ọmọ ẹ̀ lè bàjẹ́. Ordinary plane tẹ́ bá lọ sínú flight, gbogbo kíní ariwo flight ẹ mọ̀ bó ṣe máa ń block etí tó jẹ́ pé ó lè take days kó tó clear. Káwọn máa ti sọ pé ọmọ tí wọ́n gbá ní etí, ó gbá ní etí lójú kan náà ló ti gbá etí yẹn 3 ládùúrú ọmọ kékeré yẹn. Àwọn kan dẹ̀ pàtẹ́wọ́ fún, àwọn kan dẹ̀ sọ pé kìíní kan. Many people too are fucked up in Nigeria, mi ní parọ́ fún yín o. So gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora, when you see these people, these Nigerian people, tó bá ṣe mẹ́sì pẹ̀lú yín, ẹ má bínú o. Ọpọlọ wọn kò settle, wọ́n tó ń bá wọn jà ó kọjá rádaràda. Nǹkan tó ń bá wọn ará Nàìjíríà fà ó kọjá nonsense. Ó kọjá rádaràda. So please stop beating your children. Stop it. Gbogbo nǹkan téèyàn ti go through, wo ìwọ. Gbogbo nǹkan tó wọ ti go through nígbà tó wà ní kékeré, báwọn parents ẹ ṣe treat ẹ, ìwọ tó bá yẹ pé àwọn parents ẹ máa ń nà ẹ. Are you happy with it? Ṣé tó bá rántí ṣé inú ẹ máa ń dùn? Ẹ tẹ́ bá lọ sórí TikTok, ẹ rí many people tó wá share experience wọn. Ẹlòmíì, trauma yẹn ló gbé tó fi dàgbà, tó fi wọlé ọkọ, òun ló ń bá. Ẹlòmíì ò wà happy láyé. Ọ̀dọ̀ àwọn parents ẹ ló dẹ̀ gbé dàgbà. Any small mistake, especially ọmọbìnrin, kò rí wà tọkùnrin kẹjọ máa ṣeré láyé hide and seek. Tó bá fi lè mú ẹ, bóyá ẹ ṣe mọ ọmọdé ò lè má ṣiṣẹ́ ọmọdé. Wọ́n máa mú ọmọbìnrin, wọ́n á fàtà sí nídìí, wọ́n á lù ú, ọmọ kékeré tí ò mọ nǹkan kan. Trauma yẹn many people, ó wà lórí many people. Wọ́n máa lù ú ọmọbìnrin tí ó ṣe kẹ́ educate, kẹ́ gbé jókòó, kẹ́ educate ẹ̀. Kẹ́ sọ fún, don't do that next time, don't do that. These are the things that can happen. We refuse to educate our people, our children. Àfi lílù. That is why tó jẹ́ pé many of parents wọ́n rí ẹ̀wọ̀n he nílùú yìí. Mo post kíní kan sórí page mi bẹ́ẹ̀, Pakistan ilé bọ̀bọ̀ yẹn tó ń gbé ní UK, ní England. Ó discipline ọmọ yẹn dẹ̀ kú mọ́ lọ́wọ́. Kò mọ nǹkan tó yẹ kó ṣe. Ó wá kọ note sórí body ọmọ yẹn pé òun wà available. Ó sá kúrò ńbẹ̀, ó sá lọ Pakistan. Nígbà tó sá lọ, wọ́n dá padà. Àwọn family ẹ̀ wọ́n dá padà. Kò ní intention àti pọ̀ ọmọ yẹn lílù. Ọmọ yẹn dẹ̀ dákẹ́ mọ́ lọ́wọ́. We have so many parents tó ti rẹ́wọ̀n he lórí pé wọ́n discipline ọmọ. Instead of you, ẹ̀yin tẹ́ wà ní Europe, instead of you, kó jẹ́ pé ẹ create awareness fún àwọn tó wà ní Nigeria wípé look, you don't beat the children. You can discipline them without touching them. Tó jẹ́ wípé wọ́n máa sọ pé wọ́n máa bèrè pé kí ló ṣe wọ́n. Nígbà tó bá náà wọ́n ní gbàgbé láíláí. There's so many things you can do for the children. Tó jẹ́ pé wọ́n ní ó máa stick the brain wọn pé I don't want mommy to do that to me again next time. Torí
ẹ̀ tẹ́ bá rí òyìnbó tọmọ wọn bá ń ṣeré pa tó bá ti sọ fún pé John, leave that place, you're gonna hurt yourself. If you fall down, you can hurt yourself. If you kick kinikan, you can do kinikan. Wọn ní sọ ju yẹn lọ. Tọ́mọ ti sọ fún pé I'm warning you now. I'm warning you now. Stay away from that. You're gonna hurt yourself. Tí o bá ti down, tó bá hurt ààrẹ, ani, but I told you you're gonna hurt yourself. Will you go back there again? I want to know, mommy. I will not go. Otan, tó bá tún padà lọ bẹ̀ ǹjọ́, you remember what happened to you last time? When you climb there, you remember you hurt yourself. And here, mommy, you want to hurt yourself again? O ma sá kúrò ńbẹ̀ ni. Ẹ ní rí wọn kàn mẹ́gbàá kan máa láwọn lu ọmọ. It's called abuse. Child abuse ni. Gbogbo ẹ̀yin tẹ́ máa fi pé bóyá tẹ́ bá ti ná ọmọ yín ẹ ti bá wí, go and stop it. Take away their phone. Take away their games. Stop them from playing football. Stop them from watching television. Tó bá jẹ́ pé wọ́n ní school activities tí wọ́n lọ after school, stop them from it. Send them to bed earlier. Give them house chores. Jẹ́ kán ṣe tó bá jẹ́ pé ó ṣe tó bá jẹ́ pé ilẹ̀ ló ń gbá tẹ́lẹ̀tẹ́lẹ̀, add toilet to it. When other people are sitting down, send him or her to do something. You understand? Oh, mama, feel why don't you buy? Because you are not listening to me. Because you're stubborn. Because you did this. Keep it ringing into there. There can one more reason to shame bang we. Let them know the reason why you are disciplining them. People go so you pay only only spoil the child and spare the rod. Kishe Lulu, you believe in beating. Oh, you let me know to mama lu ọmọ bí báyìí. Torí ẹni many parents tí wọ́n wá láti Nàìjíríà tó pé wọ́n ti ìgbésí ayé tí wọ́n gbé ìgbésí ayé tí bàbá wọn àti ìyá alùbami ni wọ́n fi ayé wọn ṣe nígbà tó wà kékeré. They are in prison now. Many of them ti rẹ́wọ̀n he nílùú òyìnbó because they don't know how to discipline their child. And if you don't know if you have children, you young parent ẹ wà ń bẹ̀yẹ ẹ lọ fún kí ló máa ń pè parenting course. When you go for parenting course, you will know how to raise your children. Láì rẹ́wọ̀n he. You will know how to raise. You raise your children at peace. Or search, go for human development. Lórí Google, lọ wo, lọ kà. If you don't have time to go for parenting class, search it on Google. How you can train your 1-year-old, your infant baby. Láti jẹ́ kó jẹ́ pé o máa program wọn ni now. You program your children. You program the brain of your child to satisfy you. To what you want. It's whatever you put on there. Ó dàbí computer ni. Nǹkan tó bá gbé sí wọn lórí nǹkan ló bẹ́ẹ̀ ló máa bá. Nǹkan tó bá program fún wọn ó ló máa bá. Then you monitor them from peer group. Come on, kasha. That is why tó pé táwọn ọmọ ẹ bá dé láti school, ó ń láti sit wọn down. Hello darling, how was school today? How was your teacher? Did you make a new friend? What happened? Hope you're not in trouble with anybody. Did anybody cross your path? What did you learn today? What do you want to teach me? What did your teacher say today? Ask them questions. They'll be free to open up if there's anything going on. So where to our teacher go on school. Oh my God, to mama so Peter touched me. Peter said this. John said this. Anna, oh mama bere. Oh mama takani bro. Are you happy with that? Is it good? Is kiniko? You know, that is how Tony Boshen raise your mom. How you Boshen raise your money here? Kishaka manipo go. Ma fe du e paleni. Lulu, ema lo yegba, ema your belt, ema your kini pankere. Learn discipline. That is an abuse. But when you want to you better go and change. Go and change. Now one day they want to Nigerian government. See Nigerian government. Ki the Nigerian government fe se fún wa. Nigerian government tó ti almost 17 years old mọ́lé ton sentence e pé kon lọ pa by hanging nítorí pé gbé adìẹ. Ẹ wá lè kan fọyàn kan létí. Ẹ wá pé Nigerian government. See Nigerian government ló yẹ ke. Ẹ mọ̀ pé Nigerian government gan ti fucked up. Nigerian system it doesn't work for anybody. Ẹrú ni wọ́n fi wá ṣe nílẹ̀ bàbá wa. Ẹrú because àwọn tí wọ́n ṣe masters àwọn tó jẹ́ pé àwọn slave trade masters gan wọ́n ṣe tó nǹkan tí Nigerian government ṣe fún wa.
you to know one thing. Pé nǹkan tẹ́ bá ṣe, tẹ́ bá plant orí ọmọ yín, bẹ́yìn ṣe ọpọlọ yín ò ṣe ṣiṣẹ́ dáadáa yẹn. Táwọn parent yín ti yí ọpọlọ yín tán ti fi ìwà burúkú abuse, tán ti abuse yín ní kékeré yẹn. The same thing lẹ́yìn náà transfer fáwọn ọmọ yín. You are not making any changes. Ẹ jẹ́ kó yàtọ̀ sí ìgbésí ayé tẹ́yin gbé pẹ̀lú àwọn parent yín ní kékeré. Ẹ máa sọ pé bàtà wà ní kékeré, a máa lọ máìlì 10 lọ pọn mi wá ní. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Wọ́n máa jí yín kalẹ̀ láago 4 láàárọ̀, ẹ máa gbálẹ̀, ẹ máa fọ́lé. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣó yẹ kó ẹ jí ní 4 a.m. kẹ́ ẹ mọ́ máa ẹ kọ́kọ́ lọ pọn mi tẹ́ máa fi wẹ̀, ẹ máa gbálẹ̀ ilé, ẹ máa fọbọ́, ẹ máa ṣe gbogbo. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? It's an abuse. It is an abuse. Ẹ máa kọ́kọ́ kiri ọjà láàárọ̀ kẹ́ tó lọ school. Ẹni máa sọ pé ẹ ṣe training. It is an abuse. It's not a training. Child abuse. Ẹ máa fi pé bóyá ẹ ń kọ́ ẹ̀kọ́ àwọn parents yín kọ́ yín. Parents yín ò kọ́ yín, wọ́n abuse. The same thing lẹ́yìn wọ́n ṣe fún àwọn ọmọ yín. The same thing. Agbó àwọn tí ò kúrò Nigeria, but yín tẹ́ wà ní Europe, tẹ́ ti wà ní Western world. You are still hailing and clapping for those people in Nigeria. So jẹ́ pé government ti fuck brain wọn up. Ẹ má jẹ́ ká máa pàtẹ́wọ́ fún nonsense o, to be honest, because nonsense ni ilé. Nonsense. Ẹ pàtẹ́wọ́ fún nonsense. Ó ní agbára o. Mo kàn wọ́ wọn kan sẹ́, kíní kan, I'm an advocate for kíní kan for beating a child. Beating a child for what? Why do you have to beat a child? A child. Whatever tó bá ṣe fún ọmọ yẹn, ó máa wà ní brain yẹn títí láyé. Mo ní fídíò kan lọ́wọ́, àǹtí Àdùnní náà ló ṣe lórí page wọn ní lórí kíní, mo download ẹ̀, máa post ẹ̀. Ẹ máa gbọ́ nǹkan tí lady yẹn sọ. Lady yẹn ṣì ń sunkún, kò lè hold the relationship. Torí nǹkan táwọn parents ẹ̀ fojú ẹ̀ rí nígbà tó wà ní kékeré. Ọ̀dọ̀ àwọn parents ẹ̀ ló gbé o. Ní tí wọ́n fi ojú ẹ̀ rí nígbà tó wà ní kékeré. Bí wọ́n ṣe treat ẹ̀, lọ́dọ̀ àwọn òbí ẹ̀ ló gbé dàgbà, ọ̀dọ̀ ìyá àti bàbá ẹ̀ ló gbé dàgbà. Gbogbo bó ṣe máa ń ná, bó ṣe máa ń ṣe kò lè gbàgbé ẹ̀. So find it difficult láti love. Good afternoon, everybody. Good afternoon. Bẹ́ẹ̀ ṣe ń join mi, ẹ ká sàn ṣe wà. Good evening, Margaret. Ó find it difficult láti love. That's what many of you are doing on social media. Ẹ̀yin tẹ́ wà lórí fracas. Because you find it difficult to love, because you are not loved. Nobody loves you when you are growing up. So you find it so difficult to love other people. You are so violent. You find it so difficult to love other people. You find it so difficult to forgive each other. Because the way they raise you. If you are raised with love, you will know the meaning of love, being loved. When you love somebody, even loving yourself, it will give you peace of mind. Imagine kí n máa bẹ́ ẹja, kó dẹ̀ pé èmi àti tó bá ti rí ẹ, àti mi máa ṣe pù. It's not heavy. Kò wá heavy. Tí mo bá ti ń bẹ́ ẹja, mi ìfẹ́ rí ẹ mọ́ ni. I don't want to see you anymore. Before kí n tó lè bẹ́ ẹja pé kíní kan, I don't want to talk to you. Ẹ rí mi, mo unfollow gbogbo ẹni tí mi ìfẹ́ bá ṣe, mo unfollow wọn ni. I don't want to know what you are doing on your platform. Your health is very, very important. Kọ́mọ wá rí yín, kọ́mọ máa gbọ̀n. Kó ti wò pé ẹ máa fọ́n létí, ẹ máa nà òun, especially ẹ̀yin stepmothers. Most of you stepmothers, single parents, ṣáwọn ọmọ yín ló bá yé yín jẹ́ ni? Ṣáwọn ọmọ tẹ́ ẹ bí ló bá yé yín jẹ́ ni? Transfer aggression. Ẹ bá máa lo àwọn ọmọ lọ́mọ. Ṣáwọn náà ní ẹ bá yé, àwọn náà ní kẹ́ má lè hold relationship ni. Kí ló kan ọmọ lọ́mọ? Kí ló kan ọmọ lọ́mọ? Please, ẹ lọ ẹ bára yín sọ̀rọ̀. Wọ́n tó bá yẹ pé parents yẹn tó yẹ pé tó bá lu ọmọ ò tí gbádùn. Please stop it. Kò dìgbà tó bá na ọmọ ẹ, o tó discipline ẹ. Not until when you beat ọmọ pa. Ọmọ mi báyìí, ẹ ti ìfọ̀tí, ẹ ti fún, ẹ ti mú ọmọ mi, ẹ ti gba self-esteem, ẹ ti fún ní low self-esteem. Ọmọ mi ò believe nínú ara ẹ̀, fóun tiẹ̀ lè jẹ́ nǹkan kan. Kò believe pé òun lè amount to anything because ọ̀rọ̀ burúkú tó ń jáde lẹ́nu yín sí. Ìmí kìí ṣe lílo, ìmí ọ̀rọ̀ burúkú na máa sọ fọ́mọ. So ọmọ yẹn á ti máa wò pé said I'm stupid. Ó máa believe pé òun stupid.
tẹ́ bá ń pọ̀ mọ́ stupid, you stupid kìíní kan, you idiot. Àgbà said I'm an idiot. Ó máa believe pé idiot lòun. Á fi pé stupid, á fi pé fool lòun. It's stick in their brain. Please, let's be careful. Huh? Let's be really, really careful. The way you talk to your children, the way you discipline them, please be careful. Because ọmọdé ò kí ń gbàgbé nǹkan. Tó bá ṣe dáadáa fún àwa yìí, ọ̀rọ̀ ọdún tó ṣẹlẹ̀ sí mi at the age of 4, ó sì wà brain mi dàárọ̀ la. Mo sì rántí gbogbo ohun tó ṣẹlẹ̀ sí mi. Mo sì rántí, tèmi bá sì lè máa rántí nǹkan tó ṣẹlẹ̀ sí mi, the same thing ló máa happen fáwọn ọmọ. Tó bá ṣe dáadáa, wọ́n ní bùgbà tán dàgbà, àwọn tó ń tọ́jú wa àmọ́. Eléyìí tó ń fìyà jẹ wá àmọ́, àgbàgbé dọ́là. So kò sí relationship kankan, any good rapport kankan láàrin ẹni tó fìyà jẹ mí nígbà tí mo wà kékeré up to this moment. Ó máa affect the future ìgbà ẹlẹ́màá rí ọmọ yẹn. Èmi mo dẹ̀ raise ẹ̀ nígbà tó wà kékeré, ìwà wo ló wù sí nígbà tó wà lọ́dọ̀ ẹ̀? Kí ló ṣe fún un nígbà tó wà lọ́dọ̀ ẹ̀? Nígbà tó wà lọ́dọ̀ ẹ̀ kí ló ṣe fún un? I remember when I went to live with one of my auntie. Torí pé mo fọ́ kíní àwọn kí ni máa ń pè crystal kíní àwọn àwo tó máa ń Chinese set yẹn tó máa fi ń tolé yẹn, mo dust ẹjọ́ yẹn ló bá fọ́. Láǹtí Ìbámu mi ló bá la orí mi mọ́ giri. Ló bá ń sọ òun rà ní $100 when I was in Texas, when I was in California, when I was in Texas. Àǹtí yẹn mo ní èmi náà máa gbé ìlú òyìnbó. Ó ló díẹ̀ pé kí ni àǹtí ìlú òyìnbó yẹn mo dẹ̀ máa lọ. Njọ́ tí máa kó kúrò ní mi ìlú oṣù méjì lọ́dọ̀ àǹtí yẹn tí mo fi kó. Àtìgbà yẹn ṣé relationship wa ṣó dán kò dán mọ́ràn. Tó bá dẹ̀ rí mi àti wọ́n máa believe òun ló bí mi ni. Wọ́n máa believe àǹtí yẹn ló bí mi. Mi ò gbàgbé láyé mi. Kí ni yẹn ó kàn jábọ́ by mistake ni. Mistakenly ló jábọ́ lọ́wọ́ mi, ó dẹ̀ fọ́. Kò sí iye tí wọ́n ra tíkẹ́ẹ̀tì lọ lóyìnbó, gbogbo ẹ̀ náà pìtàn ẹ̀ fún mi. Gbogbo ẹ̀ ni wọ́n pìtàn ẹ̀ fún mi níjọ́ tí mo sọ yìí. Wọ́n mórí mi gan, wọ́n la orí mi mọ́ gidi báyìí. Mo ní kí ló dé lórí pé nǹkan fọ́ tó yẹ pé ẹ lè fi kíní lẹ̀ padà, tẹ máa gbé síbẹ̀ padà. Wọ́n sọ iye tó rà fún mi, bó ti ṣiṣẹ́ rà, bó ṣe ṣe kíní kan rà. Nọ́ọ̀sì dẹ̀ làǹtí yìí. Up to this moment, ó bà relationship èmi àti ẹ̀. Torí mi ò gbàgbé ní tó ṣe fún mi. Ó máa jí wa láàárọ̀ kùtù bí ìgbà tó yẹ pé ìyá kankan ló bí mi. Very early in the morning báyìí a máa jí, a máa fọlẹ̀, a máa gbálẹ̀, a máa lọ sí clinic ìsàlẹ̀ tó rọ́ ní clinic ìsàlẹ̀. Kí ni nǹkan tó fojú mi rí tán? Kí ni nǹkan tó fojú mi? Jẹ́jẹ́ mi mo dẹ̀ jókòó mi sílé wa. Jẹ́jẹ́ mi ni mo jókòó tó ní mo fẹ́ kí Ṣọlá wá stay pẹ̀lú mi. Èmi náà ṣe mo ti rárá lóyìnbó, àǹtí mi tó gbá Amẹ́ríkà. Mo ti rárá lóyìnbó kan tí mo lọ bá. Èmi náà bá kẹ́rù mo bá lọ. Mi ìlú oṣù méjì nílé ẹ̀, mo ní kẹ́ni. So àtìgbà yẹn báyìí mi ìlé fọ́mọ mi sọ́dọ̀ anybody kó lọ gbé. I can't. Because nǹkan tẹ́mi ti experience ni. Màá ṣe ìyá ò lè jọ ìyá. Màá ṣe bàbá ò lè jọ bàbá. Nígbà tó bá tún wá ṣe irú yẹn tó tún wá sanwó kọ́mọ ẹ lọ sí school tí wèrè olórí burúkú ní depression kan tó wá fẹ́ fi lúlù báyìí tó fẹ́ pa ọmọ ẹ lọ́wọ́. Tí ìwé kan wá lóun fẹ́ wá fẹ́ lu ọ fẹ́ mo ti late break o 15 minutes late. Kí wèrè kan wá fẹ́ pa ọmọ ẹ lọ́wọ́. Kẹ́yìn kan wá sọ pé yẹn no mọ tó ń kó tó bá ní gbóngó tó kó lọ sí fún psychiatric help kó lọ sí clinic kó lọ gbógun. Ṣé dandan ni kó wá ń bẹ̀ ni tó bá ní problem kí why do you have to be around the children? Why? Àdúrú yẹn owó ṣe ó tún ju ìyá ọmọ gan lọ, ìyá tó bí ọmọ yẹn lady yẹn ju ìyá tó bí ọmọ yẹn lọ. Ẹlẹ́ni tó struggle láti rán ọmọ ẹ̀ lọ sí kíní àti pé ẹ dúró ná. Anyway, má jẹ́ n sọ because ẹ̀yin lè máa ní ọmọ oṣù mẹ́fà ẹ máa rí ní school. Bẹ́ẹ̀ ni o, that is very important. So please be wise. Ẹ jẹ́ educate àwọn èèyàn yín because many of them ló rẹ́wọ̀n yẹn nígbà tó bá dé lóyìnbó or they don't know how to. Go on Google, go and search for human development. How can you raise or what are the characters, what are the behaviors that you can come across from a child of age so and so. Hello Google there. Oh my lord, Google. If you cannot go for parenting class, go on Google, go and search for it. Google will give you the answer. Actually, I want to ṣe case studies. Bóyá ọmọ tó bá mú ká báwo lè ṣe lè stop ẹ, bóyá ọmọ tó bá ń tọ̀lé báwo lè ṣe lè stop ẹ, ọmọ tó bá ń ṣe oríṣiríṣi ìwà tó bá wà lọ́wọ́ ọmọ yín, put it on Google. Google will give you answer. Google will give you answer. Níṣẹ́ kẹfẹ́ lu ọmọ lọ́mọ pa.
tẹ́ bá lọ́mọ bẹ́ẹ̀ ó lè jẹ́ pé ọmọ yẹn wà autistic ní Nàìjíríà wọn lọ ó ti bẹ jù lúlù ní bọ́mọ bá wà autistic ní Nàìjíríà ó ṣẹ́ṣó ìyà wọ́n fẹ́ lù pa wọ́n lò bẹ́ẹ̀ wọ́n lò bẹ́ẹ̀ ó ti bẹ jù ọmọ yẹn ti bẹ jù kì í gbọ́rọ̀ ọmọ tó wà autistic tó need help lúlù ni wọ́n fẹ́ lù pa ọmọ tí ó mọ̀wé bóyá kankan ló ń ṣẹlẹ̀ nǹkan ló ń disturb ẹ̀ you don't find time to find out kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ kẹ́ ẹ diagnose problem tọmọ yín ní àfi lúlù ẹ fẹ́ ṣe doctor ni ọmọ tí ó jẹ́ pé ó ní dyslexia ṣé dyslexia ló máa ń pè yeah tó jẹ́ pé ọmọ tí ó jẹ́ pé kò lè read the sentence kò lè read the way continuously bá jẹ́ pé ojú brain ẹ̀ máa jump o you understand ó ní it's a disability níbí báyìí ó ní wọ́n máa ń fún wọn sí special class wọ́n máa ń fún they give them extra time when they want to do exams they give them extra time they help them to make sure that they understand the question they read they give them time to read it yeah they support them so that they understand the question so they can give proper answer bo ẹ̀yin lulu ẹ fẹ́ lù pa there's something again they call d kini kan oríṣiríṣi disability kì í ṣe ọmọ tó bá ń wa tọ́ àbí tó tí ò lè rìn àbí tétí ẹ̀ di ni àbí tójú ẹ̀ fọ́ ló ní disability there are so many different disability there are so many tọmọ bá ń kálòlò is a disability it's part of disability àwọn kan wà tó jẹ́ pé wọ́n kálòlò àwọn kan wà tó jẹ́ pé wọ́n kálòlò number one àwọn kan wà tó jẹ́ pé wọ́n bẹ tó jẹ́ pé ara wọn ń balẹ̀ wọ́n máa lọ ọ̀rọ̀ tó ti pè wọ́n sí wọ́n ti máa dá sí wọ́n ti máa sọ wọ́n ti rojọ́ ẹjọ́ it's a disability ni disability òun ni àwọn kan wà tó jẹ́ pé wọ́n gentle tó jẹ́ pé wọ́n lè engage inú ọ̀rọ̀ sísọ 5 minutes á ti sún wọn it's disability it's part of disability irú èèyàn yẹn wọ́n lè face interview wọ́n lè engage inú any conversation any debate they can't wọ́n lè sọ tẹnu wọn tó fẹ́ máa sọ̀rọ̀ 5 minutes á ti sún wọn it's disability ni disability ni bọ́ irọ́ ni tiyín lúlù yìí ní àlùpàmọ́kù so be careful guys okay àní dáràn yeah èèyàn ti tọ́mọ ẹ bá lọ sí school lásán tọ́mọ ṣe sport táwọn ọ̀rẹ́ ẹ bá rí àpàlà rẹ̀ wọ́n máa lọ sọ fún teacher níbí báyìí o tọ́mọ dẹ̀ ti sọ fún teacher báyìí teacher máa pọ̀ ọlọ́pàá wọ́n máa pe social kínní tọ́mọ ti pọ̀ ọlọ́pàá àwọn ọlọ́pàá pe social welfare wọ́n máa gbọmọ lọ́wọ́ ẹ̀ ni o tó wáyé pé wọ́n tó kì í ṣègbà tó ná o wọ́n wà ní school wọn lọ fún sport wọ́n wá hàpùn láti bọ́ aṣọ láàrin àwọn ọ̀rẹ́ wọn á rí àpá ìgbà wọ́n rápá lára ẹ̀ wọ́n á béèrè lọ́pọ̀ what's wrong with you what happened to you did your mom beat you did your papa beat you did kíní kan tó bá ti ní yeah when I was kíní kan your mama beat you ọmọ kan ló máa lọ report o àwọn ọ̀rẹ́ rẹ̀ ló máa lọ report ó wọ gàù nìyẹn tí ẹ bá ẹ nìyẹn gbogbo tẹ́ ń ṣe tẹ́ ń mú jẹ́ Nàìjíríà ó lè ṣe kó mú jẹ́ ń bì báyìí ẹ̀wọ̀n dúró díẹ̀ ó lè ṣe kó mú jẹ́ ń bì báyìí àbí ẹ̀ lọ ń wẹ̀ bàbá ń wẹ̀ fọmọ 5 years ọmọ obìnrin 7 years àbẹ kó ọmọ jọ sínú yàrá kan ọkùnrin àti obìnrin gbogbo wọn wá jọ ń sunu yàrá kan you can't do it here you cannot so guys let's be careful okay let's be careful tẹ́ bá lè sọ fún àwọn parent àwọn tó wà nílé àwọn èèyàn yín tó wà nílé ẹ sọ fún wọn ìgbélé tẹ́ máa tẹ́ máa ní kó máa lọ studio kó lọ máa ṣe ṣùgbọ́n kó máa fa etí kó máa lọ sókè kó máa lọ you don't do it it's an abuse kó máa fa etí ẹ̀ kó máa lókè kó máa lọlẹ̀ kó máa lọlẹ̀ kó máa lókè láti pé oúnjẹ ọmọ máa sọ pọ̀lọ̀pọ̀lọ̀ ó máa ṣe gbogbo ṣan ẹsẹ̀ ló máa ró 3 days kò ní lè dìde ńlẹ̀ ẹ dẹ́ expect ẹ kó ṣe normal thing nínú ilé lẹ́yìn ìgbà tẹ́ ti fìyà jẹ tán tẹ́ ti fìyà jẹ tẹ́ ti báwo ṣe máa ń pè so now let me leave you guys God bless you.